díẹ̀díẹ̀ ló ń gún wọlé. Díẹ̀díẹ̀ la ò dẹ̀ ká nǹkan sí. Díẹ̀díẹ̀ ló yẹ ká fura. Kí nǹkan tó dáa máa bàjẹ́ ni. Ẹ̀yin èèyàn ṣe ń báyé. Just take a look what is happening. Ìwé ni ní yọ̀ọ̀dà. Déoyè. Kí lélẹ̀? Kí lélẹ̀ bá ọkọ yìí? Déoyè, ó mọ nǹkan tó ń ṣe o. Kí lélẹ̀? What is this? Ṣé toothpaste tán ni? Tí toothpaste bá ti tán, ó dẹ̀ lọ mú mi in store. Okay. Toothpaste tán, toothpaste ò tán. Bó ìgbà mélòó ni máa sọ fún ẹ pé kó yẹ máa tẹ toothpaste láàrin for God's sake? Kí ló tó ń tẹ toothpaste láàrin mo dẹ̀ mọ̀ pé mi like ẹ? Wait. So, torí mo tẹ toothpaste láti àárín báyìí, ó ti di issue. Issue? Ó kọjá issue! Ó kọjá issue! You know I don't like this! Wọ́n wáyé tó ṣe ń gba ọ̀rọ̀ ibẹ̀ tó ń gbàgbà ọtí báyìí. Wait, so mo ti commit capital offence torí pé mo tẹ paste láti. Lọ́sọ̀mọ́! Capital offence! Ó ti ju capital offence lọ! Tó bá gbé English mi tún wà, ó jù lọ ní òye! And you know I don't like this, ṣé ò lọ́pọlọ ni? Mo ṣe dàgbà tó yà at your age kó máa tẹ toothpaste láàrin láì ṣàpá for God's sake! Okay. Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Mo fẹ́ máa lọ ni. Ìwọ fẹ́ máa lọ? Yeah. Oh, ní bẹ́ẹ̀ ni. You need to apologize to me. Yes, you need to. Can you calm down? Can you apologize? Yes. Torí mo tẹ toothpaste láàrin. Yes, it's okay. You need to apologize. Get out of my way. Did you just push me? Come back here! Can you just imagine this? Baby, kò yé mi o. Ìlà máa gbé rìn wáyé. Kò yé mi o. Enjoy your food. Thank you. Babe, kí ló tó ń fọwọ́ jẹun? Kí ló ṣẹlẹ̀ sí kọ́lé rẹ̀? Ṣé ẹsẹ̀ mi ni màá fi jẹ òkèlè? Stop it! Babe! Déoyè! Goodness me. What will you do? Okay. Memuna! Ma! You know what? Mamilo, Sarah is. Madam, you couldn't do that. Say mo do dáadáa ni. Sarah yan nu elubo ni. Memuna. So le ni. So ni koko ni. Say a sip àmàlà ni. Lọ ṣe rice for me. Madam, say ẹ wá jẹ àmàlà half, ẹ jẹ rice mo, ẹ jọ pọ̀ ni. Lọ ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi. Yes. Question me, idiot. Láì dáadáa. Kill it now.
Dìde jàre. Kí ni? Dìde sókè. Lè fẹ́ pààyàn síbí báyìí. Kí ló dé? Mo fọ̀bẹ́ sí ẹ lọ́rùn. Wọ́n gbéṣẹ́ fún ẹ ni. Ní tó sùn. Báwo mo ṣe fẹ́ sùn pẹ̀lú búdòzà tó ń dún lẹ́gbẹ̀ẹ́ mi. Àní kí ló ṣe tó sùn ṣó lálàá burúkú ni? Ìwọ àti talẹ̀ lálàá burúkú. Ọlọ́run ní jẹ́ kí mi lálàá burúkú. Ìwọ ló jẹ́ kí n sùn náà. Ìwọ ni. Kí ni mo ṣe fún ẹ? Okay, kí o fẹ́ kí n máa record kí n máa play ẹ̀ fún ẹ bó ṣe ń họrùn àbí? Ọmọ nǹkan tó ṣẹlẹ̀ tó fi ń gbọ́ pé mo wọ́gùn ò tí ì sùn wọ́ra, ohun yẹn ò tí ì wẹ̀ lára dáadáa. Torí ẹ̀ ló ṣe gbọ́ ìpín ìgbà lè fẹ́ gbọ́. Sọkúsọ wo ló sọ lẹ́nu náà? Joshua contract pákí fún ẹ pé kó máa bá wọn lọ pákí. Tó ń dún wàá tún ju jíà lórí pé òun họrùn. Kí ló ṣẹlẹ̀? Kí o máa lè sùn ni máa lọ síbi iṣẹ́ láti àárọ̀ máa dé with the hope pé màá wá rest nílé wàá tún máa fi họrùn lẹ́ẹ̀mẹ́wàá yẹn wàá máa fi disturb mi. So èyí ló ń bá wípé mò ń bí ẹ̀rọ àtà. Anyway, if that's the case, lo earpiece àbí headpiece délé máa ń pè kò fi music sí kò fi whatever betí ẹ̀ kò dé lọ sùn ló bá dẹ̀ fẹ́ sùn kó máa gbọ́ music kó máa fi jó. Are you talking to me like that? Wọnú. Nuwọ́. Wọnú. Tó ṣẹ̀ṣẹ̀ fẹ̀gbẹ́ lélẹ̀. Báwo ló di búdùzà báyìí tó jọ lọ́hùn? Báwo ló di katapila? You need to see a doctor. You need to see a doctor. Díẹ̀díẹ̀ ló gún wọlé, díẹ̀díẹ̀ la ò dẹ̀ kàǹkan sí. Díẹ̀díẹ̀ ló. Yes, sir. Very well, sir. Jọba bá mi ṣe ẹ̀yin èèyàn ṣe ń báyé. Just take a look what is happening. Just take a look what is going on. No. Àwòdẹ fúnra ìwẹ̀ ni níyàn pọ́npọ́ ìwẹ̀ ni níyàn dá bẹ́ẹ̀dá ó bá kíyèsí àdàbà tó bá lórúlẹ̀ ọmọ aráyé yọ kóńdó àdàbà tó wà bá lẹ́ṣin ọmọ aráyé tún yọ kùn mọ́. Níbo làdàbà fẹ́ bá sí ọmọ ọjà kí wọ́n máa wọnú kọ́ńpáǹdì olúwẹ̀. Inú àdàbà kó farasin ojúlé tutù ìwà lóko. Ó rò fún àṣà. Ojúlé tutù ìwà lóko. Bàbá ìsà. Ọ̀gá ò tiẹ̀ dáhùn, màdàmú kúlẹ̀ ti bí wọ́n nú èdè ń bọ̀ sí wa. It is well. Ẹ wo jàre ọ̀gá, ó mọ̀ yẹn pé nǹkan sáwọn. Kì í ṣe sẹ́mi kí n mọ̀ gbé mọ́tò kí n mọ̀ sí géètì kí mọ́tò mọ̀ drive. Ẹ yà lọ́wọ́ géètì wọn gbogbo akúgbà olú ẹ̀ ló ti yọ gẹ̀ yìí. Ẹ̀yin ò yọ gẹ̀ gan wọn tó sì èèyàn. Epo kí n ní ń bojú omi jẹ́, ìwẹ̀ dání kákíyèsí. Iṣó kí n ní ń bàdín jẹ́, ìwẹ̀ dání kákíyèsí. Ohun tó ní bí yóò bá gbé gẹ́gẹ́, ó lè padà jábọ́ bí ẹyin. Value what you have, oh. Value what you have, oh. Kó má padà bàjẹ́ ni, kó má padà wá mú ẹ̀jẹ̀ bí. Irú ìwà wo ni yìí lọ? Irú ìwà wo ni yìí o? Stranger in love.
Ẹ̀rí pé ó ti wá ń dogun. Ẹ̀rí pé ó ti wá ń dogun. Kò ká nǹkan sí ló máa yé dogun o. Irú ìwà yìí ṣòbójúgun o. Òkété dégbà látẹ̀ nǹkan ọmọ rí. Hello, madam. Hello, sir. Do you need a help? 2 helps actually. Mọ́tò mi ló break down síbẹ̀ yẹn, and I have an important program tí mo ní láti attend tí mo ti ń late fún. And my phone, network kàn dédé lọ lórí ẹ̀ ni. Ṣé kò ń ṣe pé TBN lẹ́ ń lò? Exactly. Àti bí ọjọ́ mẹ́ta báyìí ni wọ́n ti ń ṣe bákan. Network wọn ò dáa. Ó ti sú mi. Okay. Báwo lèmi ṣe lè wá help yín báyìí? Okay, thank you. Sherry, mi ò mọ̀ bóyá ẹ lè yá mi ní phone yẹn kí n fi communicate pẹ̀lú mechanic mi. And mi ò mọ̀ bóyá ó máa pọ̀ jù sá tí n bá ní bóyá kẹ́ fún mi ní ride. Oh, there's no problem about that. Thank you. There's no problem about that. Yeah, Thank you. God bless you. Thank you. Ẹ ṣé gan. Okay. Thank you. Thank you. Thank you so much. Imagine, network tí wọ́n wà. For real? I tell you. Ẹ má dá àwọn pípín yẹn lóhùn jàre. Ìgbà tí èèyàn bá need láti make important call, òun ní network wọn máa wà unavailable. Ti sú mi jàre. Well, ìdí tí èmi ṣe decide láti ra line kejì nìyẹn. Because mo mọ̀ pé the 2 of them cannot be unavailable at the same time. At least tí kan bá wà unavailable tí ò ṣiṣẹ́. I can always, be rest assured that the other line would be available and would work. That's true. Yeah. Bóyá nǹkan tèmi náà máa ṣe. I think that would be nice. Yeah, that would be nice. Oh, sorry, my phone. No, that's okay. Hello? Again? But kí ni mo sọ fún yín nípa tolerance in marriage? Ìbejì tí wọ́n bí ní ọjọ́ kan náà gan pàápàá, wọ́n ń wo ìwà ọ̀tọ̀ọ̀tọ̀, ìwà wọn ò papọ̀. Ká tó wá sọ 2 random people tí wọ́n kàn ríra wọn tí wọ́n fẹ́ra wọn tọ́jọ́ gbé, ìwà wọn ò lè papọ̀ náà. Ọgbọ́gbọ́n la máa fi máa bára wa lò. Bẹ́ẹ̀ ni. Okay, ẹ bá wọn rí. Mo máa pè yín tó bá dìrọ̀lẹ́. Because mo ń jáde lọ́nsìn. All right. Okay, bye. Sorry about that. It's okay. What were you saying about tolerance? I'm sorry for eavesdropping on your conversation. It's fine. That was my aunt. I want to come. Okay. Oh. Thank you so much. You're welcome. Ẹ kúlé o. Hey baby. Hey, baby. How are you? How are you? You good? I'm okay. Ìwọ nìkan ló wá dájú kò sí ìgbà yìí. Èmi nìkan ni o. Ẹ wá. Níbo ni wedding band wà? Ó wà ní mọ́tò. Ó wà ní mọ́tò. Ó wà nínú mọ́tò. Yes. Kí ló tó fi sínú mọ́tò? Sorry. Ó mọ̀ pé mo ṣàlàyé fún ẹ wípé ó tight. It's too tight. So ó máa ń jẹ́ kọ́wọ́ dùn mí. Bí mo ṣe yọ. Ó tight, ó máa ń jẹ́ kọ́wọ́ dùn. Mo mọ nǹkan tó ń ṣe. So mo fẹ́ kí àwọn girls tó wà níta yẹn kán feel pé o single, àbí? Well, no. I get it if you want to make me laugh because I really need it. I've had a hectic day, okay? But then you know that I am not cheating on you, okay? You know that. So if you're playing, I know I get it. It's not even funny. Baby, I love you. I love you too.
ní ṣé wedding band nínú mọ́tò torí pé ó fine àbí okay o ṣáà ti marry. Good evening, sir. Hello, Clara. Báwo ni? Mo okay, sir. Thank you so much, sir. Eshegun, I really appreciate, sir. Báwo ni program ẹ ṣe lọ? It went well. Very well, sir. Oh, okay, good. Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni pé ẹ ṣé gan fún nǹkan tí ṣe fún mi. Inú mi dùn gan ni, ẹ ṣé, sir. Kò tọ́pẹ́. Kò tọ́pẹ́. You're welcome. Okay? All right. Good night. You too, sir. Bye. Yes, sir. Why do, sir? Maybe not. Yes, sir. Thank you. But, Oga, I like Ikemo Kawe. You like readings. Ben, o mọ̀ wípé knowledge is power. That's right. That's right. Mo rò pé máa da ilé yìí. Kémi wọn lu tray lọ ni. No. Jẹ́ kí n ra máa mú. Deoye, kí what is this? Ìgbà mélòó ni màá sọ pé tó bá ti bọ́ boxers ẹ̀ kó máa fọ́ immediately kó dẹ̀ sá. What is this? Mata ọ̀gá rẹ̀. Can you shut up and get off my face? That's right. Get off. What? Is that why you have to embarrass me in front of Memunat? Embarrass you? Memunat ṣàlejò ni. She's part of us. Ìdílé wa ló ń gbé. So she's like a family. Wonu. Yes. Are you my wife? I'm your wife. Yes. So why do you have issues with washing my underwear? Kí ni problem tó ní pẹ̀lú underwear? Babe, kí èmi bẹ́ẹ̀ fọ underwear àti tiẹ̀. Are you joking? Tell me it's a joke. Kí n bẹ́ẹ̀ fọ. Ó tún wá ṣe ó bọ́. Instead kó fọ, ó tún wá lọ hang ẹ̀ sí ojú. Are you not ashamed of yourself? Then you don't have a business getting married. Being married is not what you should do. You should not be married. Yes, tó bá mọ̀ pé you cannot deal with your husband's underwear, then you should not be here. I should not be here. Yes, you should. What are you saying? You should be in your father's house. Kó lọ ní bàbá ẹ̀ àti ìyá ẹ̀. Nonsense. Keep going. Whatever. Bí a kò máa lọ sílé bàbá ẹ̀. Can you imagine? Such a dirty man. Can someone tell me what is happening? Clara. Mr. Deoye. How are you? I'm fine. How are you too? I'm doing good. Good to see you. Same here. This is mine. Ṣé àdúgbò yìí ló ń gbé ni? No, sister mi won't get going. So when you want to pick on a few things for me. Oh wow, that's very nice. Actually, me gan call tin lole ni mo am go pé kí n kàn get, some things. Oh, that's What's nice. going on? Ẹ lè ṣe wọn jókòó. Kí la wá fúnra wa fún, ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ̀, It was your turn the other day, it could be my turn tomorrow. Yeah, right. I could need help. Thank you. Thank you so take much. care. All right, you too. I Yeah. guess I'll see you some other time. Sure. Deoye, mo notice pé mo fẹ́ brush nísìnyí mo wá rí i pé
brush mi wet. Kí ló ṣẹlẹ̀? Oh, má bínú. Láti mo fẹ́ brush lẹ́ẹ̀kan yẹn. Toothbrush mi jábọ́ sínú WC. Okay. So, need láti trash it. Oh. So could I see extra brush available? Okay. If you need to go to that here. Kò yé mi nǹkan tó sọ. As in, toothbrush mi. Ó fi fọ ẹnu títí ẹ. Ó fi fọ ẹnu ẹ. Yes. What's wrong? Why are you being dramatic? What's wrong? Dramatic. Ṣó fẹ́ pa mí ni? Ṣó fẹ́ fún mi ní poison ni? Deoye. Why are you so dirty? Kí ló dé ṣe mo ti kó má dá kí yẹn gbọ́ o. Àtìyàwó lè mi àti ẹ̀ náà. So what? And so what? Ṣé tó yẹ ló ṣe fẹ́ pa mí? Fẹ́ pa ibi tí báwo? How can you use my toothbrush? How can you use it? Wait. Nisoro. Ọkọ àtìyàwó lè mi àti ẹ̀. We kiss. We make love. So how is it difficult for you to allow me use your toothbrush? Make it make sense. I will make it make sense, okay? Yes, we kiss. Yeah. We make love. She will repeat about kiss. Oh, notice me. Man, do you know me? Because I'm not saying you are dirty, but you know. Wala eti pọ̀jù. Oh, fi mí lọ́kàn balẹ̀. Inú mi ò kí ń dùn. You are stressing me. You are depressing me. You are frustrating me. And I'm fed up. Sorry, mi ṣe rí lórí pé mo ti rù tán ni. Wọ́n bọ̀ àyà mi. Sorry pé mo ti rù tán ni. You know what? Okay? I will go and get another one now. But jẹ́ kí n sọ ọkọ fún ẹ. Let today be the last time to my ever try that nonsense pẹ̀lú mi. Shut it up. What am I even saying? I don't want this again. I do not want it. You can continue using it. You're so dirty. Only that's gbọ́rọ̀ sí mi lẹ́yìn. You cannot walk away from me. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ gógó? What's the problem? Kí ló dé now? Tó jẹ́ pé tí máa ṣe lé mi ò mọ̀ ṣe, tí máa ṣe tọ̀hún mi ò mọ̀ ṣe. What exactly is your problem? My problem? Yes. You are my problem. You don't know the problem, Timoni. Wọ́n ló kí ni problem ẹ̀ náà? Kí ló ṣe ẹ́? You are my wife for crying out loud. So why tó ṣe jẹ́ wípé if I thought bá tiẹ̀ ṣe nǹkan kan tí mo mọ̀ pé òkè o mọ̀ pé mi ì mọ̀ kí ní ìṣe o, wá dé pè mí gẹ́gẹ́ bí ọkọ ẹ. Wá pè mí gẹ́gẹ́ bí ọkọ ẹ, wá sọ fún mi pé òkè báyìí ló ṣe fẹ́ kí n máa ṣe lé, báyìí ló ṣe fẹ́ kí n máa ṣe tọ̀hún. Kí ló ṣe náà? Kí ṣẹ̀ṣẹ̀ máa kú ẹ ní àwọn nǹkan tó máa ṣe àbí? Ìwọ ò lọ́pọ̀ láti sí nǹkan tó máa ṣe. Why are you always making me unhappy? Why? For crying out loud wọnú. Ebi yóò mọ àwọn inadequacies yẹn náà. Mo mọ àwọn nǹkan tó o mọ̀ ṣe àbí ibi tó o kù sí tó o dá sí. Mo lè mo fara dání náà. Oh yes! Really? Oh yeah. Okay. You need me to tell you, and I will tell you. See, as a matter of fact, sometimes when I look at you, I know that you're fat. You look fat. If you like and do fat, yeah. But mo tolerate it because you're my wife. We go to basu. She don't mind horror now. If you they like it, I know you got to do with pillow. Or when you man get my fin diet taking the wrong so. Hey, yes. She will confront everybody ready. What exactly is your problem? Oh, I know you buy me because you must say me to my leg baby. Yeah. You don't smell good every time. Move for a Danny now because you are my wife already and I love you like that. You want to share. Like every little thing about to say to me, Moshe, have you come back, pariwo? Have you come and nag? What's the problem? Only tell her now. Baby, don't call So I smell. You have to tolerate me. I have to tolerate you. I'm okay today. Irú ìwà wo ni yóò hẹ́? Mímú náà. Ma, ọ̀gá. Kí ló ṣe ẹ́? Idiot ni bóyá wọ́n mi sí mi lára. Sorry. Dé. Anyway, má bínú. Mi bínú. Báwo ni ṣọ́ ọ̀kẹ́? Mo wà lálàáfíà. Mímú náà. Ó mà ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Àwọn ọ̀rọ̀ yẹn dẹ̀ dàbí ẹ̀dùn ọkàn fún mi. Ó láwọn ọ̀rọ̀ tẹ̀lé bá mi sọ bẹ́ẹ̀.
Ọlọ́run ló yá sáré gbogbo fọ́lẹ̀ mi. Ẹ shoot. Actually, èmi àti ọkọ mi, a ní argument kékeré kan. Ṣé ẹ ń jà ní abẹ́ ní argument? Argument ló ń pè. Yeah. Bó kékeré ni ṣòtì ẹ̀ so wá ṣáà lead sí pé kó máa sọ àwọn oríṣiríṣi nǹkan tó máa ní kí n bí at least family ni wá. Ìwé mi ti pẹ́ lára yín díẹ̀ mo ti dọ̀sẹ̀. And you know I love you so much. Oh, I love you, Iritoma. Okay. Ẹ ṣé mo dúpẹ́. Wà ní mo sanra. Tó máa ní kí n bí ẹ pé ṣé lóòótọ́ ni mo sanra ni. Okay, ẹ ń béèrè lọ́wọ́ èmi pé ṣé ẹ̀yin sanra. Mìíràn ló lè máa ti wà blurry nìyẹn o. Ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ kí n má parọ́ kí n má jalè látijọ́ tí mo ti wà nílé mi ò gbójú wòkè wo yẹn rí ṣẹlẹ̀ bá mi yí 360. Torí mi ò tẹ́jú mọ́ yín wò yẹn rí mo máa ń wọlé tẹ́ bá ń fún ní ọ̀dà sí ẹ lè bá mi yí. Mo ti mọ tí problem wà. Wàláhì àsìn mo ti mọ tí problem wà. Ọ̀gá yín náà ẹ jẹun jù. Ẹ jẹun jù. Ṣẹ́rí kì í ṣe pé bóyá ẹ sanra bẹ́yẹn náà bẹ́yẹn. Ẹ gẹ̀tẹ̀ kì í ṣe pé bóyá ẹ sanra. Torí ẹ pọ̀ sókè ni ẹ ní líkéjì sí nsàlẹ̀. Ẹ ti gẹ̀tẹ̀ bẹ́yẹn. So ibi yín ni mo bóyá ti rí Shrek rí. Shrek. You mean Shrek? Bẹ́ẹ̀ni, wọ́n lè máa bọ̀ in case ẹ bá wọn cartoon bóyá kíní yẹn ad ẹ ti rí PR rí shape of PR. That's your shape. Ẹ wà diagonal, ẹ wà diabolism. Ó ti yẹn ọwọ́ ìsàlẹ̀ yín ní líkéjì tí wọ́n ṣe ká ní òkè yẹn bó ṣe ń bọ̀ ó délẹ̀ bẹ́ẹ̀ ni bá ní ẹ sanra jù but ẹ rí sanra jù bọ̀ ṣé kí n má parọ́ tán yìí. Ẹ pọ̀ sókè ẹ ní líkéjì sí sálẹ̀. It's okay, ó ti tó. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ actually gbà tí ọkọ mi fẹ́ mi ò really ní bust tuntun yìí. I think my bust is the problem. Sẹ́rí bọ́ọ̀sì tẹ̀yìn pé yẹn it's not the problem madam. Ẹnu yóò ní full stop ni ẹnu yóò ní bírèkì ni àgbàlagbà yín mo máa ń wò pé tẹ bá bàdẹ̀ sí ní gúrú náà mọ báwo lẹ ṣe fẹ́ tọmọ ẹ jẹun ju ọ̀gá ẹ jẹun ju ẹnu yìí ìdílẹ̀ mímu náà ní tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀. You are insulting me. Ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi mà ó dá ṣé kí n quiet ṣé mi sàn mi pẹ̀lú àwọn question tẹ bí mi ni pé kẹ́ ẹ jáde kẹ́ ẹ kó ojú jáde that's mean tó pé mo ti bá yín sọ truth ni ọ̀gá ṣe fẹ́ gbọ́ tẹ́yìn bá rí ẹ̀rù àyàṣẹ́ tí big dam sí rí. Big dams pọ̀ sókè ó azin ìyábálẹ̀yàn bọ́ọ̀kì ó láǹkì ìyábálẹ̀yàn wà fùfù big dams ni àmọ́ òun mọ̀ páàkì ó mọ̀ páàkì ẹ̀yin madam problem ẹ̀kan tẹ́ ní ni pé ẹ̀ mọ̀ kan páàkì ẹ̀ ní packaging ẹ̀ mọ̀ pọ̀sẹ̀ òun ló jẹ́ kí gbogbo ẹ̀dẹ́ ẹ̀ kó dalẹ̀ bí ẹ̀kọ́ alẹ́ gbogbo ẹ̀ ti sọ ó ti yẹ kó dúró ẹ̀yin náà ní kó ń gbọ̀n èèyàn bá kó nǹkan ra dúró á kó guidance sókè báyìí ni ọgbẹ́ ló dalẹ̀ yìí òun ló jẹ́ ká ẹ̀ pọ̀pọ̀ wèrè tẹ́ pọ̀ sókè yìí due respect wa òun ló jẹ́ ká ẹ̀ pọ̀pọ̀ ìyá tẹ́ pọ̀. Ó ṣẹjọ́ ẹ̀ kò kí ń ṣẹjọ́ ẹ̀ gbogbo nǹkan tó máa sọ sí mi náà gbogbo ẹ̀ náà ni mo máa gbà ẹ̀mí ní wọ́n kó nǹkan yẹn kú. Ẹ wo méjì lẹ béèrè lọ́wọ́ mi tẹ́ ti sọ pé mo rúdù tẹ́ bá béèrè kẹta sálámù ní fọ́ báyìí. Fine, that's okay. Ó tún ní one more thing tí mo ní kí n bí. Ṣé ẹ tún rí o mi ò ráwọn èèyàn bá mi jẹ́rìí ṣé ẹ rọ́gà o ẹ proceed. Ẹ má bínú mà ẹ proceed. Ọ̀gá padà blow up ọ̀gá sọ fún mi pé irun ẹ̀yin fi gbogbo ẹnu sọ̀rọ̀ náà tó bá gbówó wà lọ́wọ́ mi ni mo ní àjọṣẹ́kù ni ó ti yẹ yín èmi ti rò lọ́kàn mi pé èmi ara perfume téèyàn bá ń gbá báyìí perfume lèèyàn máa fi ń gift irú èèyàn bẹ́ẹ̀ pé ó ti yẹ kọ́ ẹnìyẹn kó keep up kì í ṣe pé bóyá ẹ̀rùn bẹ́ẹ̀ yẹn náà èmi ti fẹ́ bi yín ti pẹ́ pé madam ṣé ẹ máa ń jẹ gálíìkì sùn ni tó bá yẹ pé ẹ máa ń jẹ sùn ẹ máa jẹ ní jíjẹ mọ́ ẹ ṣáà kẹ́ máa fún mi lò because tó bá fi di àárọ̀ tẹ́ bá ṣe ẹ bá pè mí yẹn ìjà ayé máa ń fẹ́ Ọlọ́run ni òun kò fẹ́ mi dànù ó gbá gidi but not all the time one day off 3 days on lẹ́ máa fi ń gbá o. What about now? I like my dog. I still want to remain in this house. Ó ti yé mi. Yes ma. Oṣé, I need to go. Okay? Má ṣe àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Màá rí ẹ ó ṣègùn. Then ẹ wọ̀ sí jíjẹ ní o. Ṣé gbọ́? Ọ̀gá sọ lórí o. Báwo lè yóò ti máa ti ojú mú ká mẹ́sàn-án ká? Ọ̀gá ẹbu eléèkú o. Ọ̀gá nílé kejì sílẹ̀ nù. Kí ni kí n fi ṣe yín lálejò sá? Enough of this, sir. Come on.
Adeoye lorúkọ mi. You can call me Adeoye. No. Clara. I love you. And I love you so much. Èmi náà then feel wípé o nífẹ̀ẹ́ mi náà. Já mi tí bá parọ́. Actually, hey, Barossa, because you're a good man, you are good all around. But if we can take it slow, sir. You want us to take it slow? No problem. We will. Babe, kí ló ṣe? Wọnú. What's going on? Can you stop? Don't even touch me. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo ṣe ẹ́ ni? Kí ló sọ sí? Mo ní ṣé mo ṣe ẹ́ ni? So, mo kò ṣe mi. Ṣe ẹ́ bí ti báwo? Ṣe bí ti báwo? Okay. Argument ta nílé ni. Tó o sọ pé mo sanra o ti gbàgbé àbí? Pé wo dé like ẹni tó sanra. You didn't even stop there. O sọ pé mi máa hanrun. A sì pé mo ní power over it. Kódà náà, ó dẹ̀ fi èébú ara bú mi. Ṣé mo sanra ni? Àbí kíní ní kọ̀kọ́ ni ṣé mo sanra? So, torí nǹkan tí mo sọ, òun ni o ṣe ń fún mi ní attitude. Wait a minute. Wọ́nà. Ṣé ìwọ ti gbàgbé gbogbo àwọn nǹkan tí o ti sọ sí mi, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ti sọ sí mi lẹ́yìn? Àbí o ti gbàgbé bóyá tó bá gbàgbé kí n rán ẹ létí? Àìmọye ìgbà míì tó máa sọ fún mi pé pẹ̀lú level exposure mi mo ṣì wà uncultured tí n bá ti ń jẹun wà ní mò ń jẹun bí ajá tí n bá sọ àwọn nǹkan míì gbà míì wà ní mo ṣe láàkì basic etiquette báyìí àbí tí n bá ń jẹun àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. So just this one time tí mo sọ̀rọ̀ sí ẹ òun ló wá fi ń fún mi ní attitude. Now you know how it feels. And I am not going to apologize. I will not. Come. Deoye. Deoye. You have to apologize, okay? I will not apologize. You have to. I will not. And you're not going to sleep. Okay. I won't allow you to sleep. Okay. Mutibo. Deoye. Okay. Deoye. Hey. I owe you no apology. Deoye. I'm going to bite you. Mo fi mi le jare ko. You better be careful, ìyàwó. Well, the question is, where are you going? I have a meeting tí mo fẹ́ attend. Meeting? Lẹ́ni Sunday. Ṣé ọjọ́ kan wà tí ẹ gbọ́dọ̀ máa ṣe meeting? Anyways, kò sí wàhálà. Wà tí ta ni fẹ́ lọ ṣe meeting? Why are the questions? It's none of your business. It is my business. No, it's not. Kí lorúkọ ẹni tẹ́jẹ́ fẹ́ lọ ṣe meeting? I just told you it's none of your business. Kò sí wàhálà. Jẹ́ kí n sọ kọ́kọ́ fún mi. Ṣé o mọ̀ pé mo ti ń suspect lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ṣé o mọ̀ ṣá? Tó bá ti jáde láàárọ̀, wà á dé lálẹ́. Tá bá gbóúnjẹ fún yín, ẹ̀yin sọ pé ẹ ti yó. And àti wípé ṣé o mọ̀ pé òwò wedding ring yẹn mọ́? Ṣé o mọ̀ bẹ́ẹ̀? But mo ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ náà. Pé kí ni? Anyway, àlàyé ẹ̀ mo ti gbọ́, ṣùgbọ́n onídàá ti lọ sọ́jà. Ṣé o mọ̀ Balógun? Kó lọ rà mí. Why are you being unnecessarily jealous? Unnecessarily jealous? Yeah. Yes. I am not jealous, so I cannot be jealous. Yes. Okay, so what are you now doing? What am I doing? I'm only protecting my thing, and you cannot leave your shit here. You need to put it up. We are in this together. Madam Protector. That's me. Whatever. Really, totally fine. And bye.
Ó sọ fún mi wípé aláṣẹ ni o. Aláṣẹ báwo? Mi ò kí ń ṣe aláṣẹ o. But kí ló wá dé tí oúnjẹ dùn báyìí? Obìnrin ni mí, so mi ò ní láti jẹ aláṣẹ kó oúnjẹ mi tó dùn. What? You're so beautiful. O tún wá ní ìwà tó dáa. You're a good man too. Am I? Yes, you are. Little time tí èmi àti ti fi mọ̀ ara wa ni. Mo ti rí wípé o tick all the boxes of what a good man should be. Yeah, and I'm not even joking. Orí mi ti ń fẹ́ máa wú. Lórí ẹ̀ bá máa wú kó wú. I should be thanking you. Are you talking? No. Nice. Come on, go to bed. Okay. I'm loving this. Thank you. You know, we're eating together. I love it too. Okay. That was intense. As of me, potato. So she did she buy. Go for me anytime I to relax. Okay. Don't take a break. Let's Yeah, do relax. it. No, Let's relax. So let's do it now. Stop. Yeah, for me 1 minute. Alright? 1 minute. Yeah. 1 minute. Yeah. No shit. Okay, well, relax. Yeah. Just 1 hour 30 minutes. No shit. Yes, I will. You know, your current relation got to me. I'll call my time. Yeah, food is ready. Baby. Yes, Baby. babe. Yeah, come on. Food is ready. Let's eat. Ooh. Mm-hmm. What did you cook? Just come and see for yourself. Okay. Yeah, and I'm sure you're gonna love it. Mm-hmm. Babe. Yeah. Ṣé oúnjẹ mi àti ẹlòmí sí plate? Yeah. You know, it's good to catch your jump papa. O bu oúnjẹ tèmi àti ẹfẹ́ jẹ sí plate kan. Yes. But ó mọ̀ pé mi ò like it now. You know I don't like this. Wait a minute. Báwo ni mi àti ẹ ṣe jẹ́ síra wa náà? Ọkọ àtìyàwó. So what is the problem? Kí ni ìṣòro nu kémi àti ẹjọ́ máa jẹun papọ̀ náà? Don't you know the advantages of eating together, of couples eating together? Àwọn nǹkan báyìí máa tún create more bond láàrin ọkọ àtìyàwó ni náà. Ní ká bá jọ jẹun nínú plate kan náà. In fact, ó yẹ ká máa lo spoon kan náà kémi àti ẹjọ́ máa lo fi jẹun ní náà. The same spoon? Yes! Oh God, do we? The same spoon? Yes, kémi àti ẹjọ́ máa jẹun. Kí n lò ó kí n tún feed ẹ, kí n lò ó kí n tún feed ẹ. No, that's ó máa tún create more love. Àwọn couples tó bá ṣe bẹ́ẹ̀, wọ́n máa last. My last. Yes, they last together. Ó fẹ́ kí n drop. Kájọ máa fi spoon kan náà jẹun. Kájọ máa fi plate kan náà jẹun. Dé oyè. I don't even understand you anymore. I am tired of all this. Wanu? Yes. Wanu, what's your problem now? Kí ni ìṣòro ẹ now? Time after time, wà kọ́ máa frown at everything báyìí. Òun ló máa ń lejú mọ́. Kí ló ṣẹlẹ̀? Kémi àti ẹjọ́ jẹun nínú plate kan náà. But you frown at everything. Kí ló ṣe? Nígbà kò ṣe mí, gbogbo nǹkan tó sọ kalẹ̀, mi ò dispute. But as for me, I do not like it. Period. God! I don't want to eat. Just eat your whatever. Leave me alone. Wanu. Kí ni gbogbo eléyìí náà?
Wọnú. Okay. Wọnú. Hey, babe! Deoye! Come back here and eat this food. Ṣé fẹ́ wẹ̀ tó jẹ ni? Ní nǹkan tí economic resources. Come and eat this food o. Kò dá mi lóhùn. It's okay. Epo kí n ní ń bójú omi jẹ́, ìwẹ̀ dání ká kíyèsí. Iṣó kí n ní ń bàdín jẹ́, ìwẹ̀ dání ká kíyèsí. Ohun tó ní bí o bá gbé gẹ́gẹ́, ó lè padà jábọ́ bí ẹyin. Value what you have, oh. Value what you have, oh. Kó má padà bàjẹ́ ni, kó má padà wá mú ẹ jẹ̀bi, oh. Díẹ̀díẹ̀ lógún wọlé, díẹ̀díẹ̀ la ò dẹ̀ kàǹkan sí. Díẹ̀díẹ̀ ló yẹ ká fúnra, kí nǹkan tó dáa máa bàjẹ́ ni. Ẹ̀yin èèyàn ṣe ń báyé. Just take a look what is happening. Just take a look what is going on. No. Àwọn ọ̀dẹ̀ fúnra ìwẹ̀ ni níyọ̀pọ̀. Ṣórí ẹ̀ ò pé ni? Ṣé fẹ́ ṣe mí léṣe ni? Màdàmú ẹ mọ́ fẹ́ pé bá mi ṣeré, mo ń bá yín arrange joint ni. Kí ló ṣe joint ẹ̀? Ṣé bó ṣe massage ẹsẹ̀ nìyẹn? Wo màdàmú ẹ wo excuse me, ẹ má sọ pé mo tún ti dé o. Ṣé rí màdàmú kì í ṣe sẹ́mi kí mo arrange bones náà. Kì í ṣe sẹ́mi kí mo arrange joint náà. Kì í ṣe sẹ́mi kí mo tó egun náà. Iṣẹ́ tí mò ń ṣe yìí nísìnyí attach job ni. Ọ̀gá lè attach ẹ̀ mọ̀ṣẹ́ cleaner. Láì ṣe pólú ẹ lọ school of arúmọléegun, ọkọ ilé ọkọ mọ bá yín fa tóòsì náà. Mímúnà. Ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́yìn? Welcome, sir. Mímúnà, báwo ni? Very well, sir. Welcome, babe. Thank you. Ẹ̀rí pé ó ti wá ń lógun, ẹ̀rí pé ó ti wá ń lógun. Kò ká nǹkan sí ló máa yé lógun o. Irú ìwà yìí ṣòbójúgun o. Òkété gbà látẹ̀ nǹkan ọmọ rí. Níbo ló ti bọ̀? Ṣebí mi àti ẹ sọ láàárọ̀ ẹni tó jáde. A ti jọ sọ. Does this smell like your perfume? Yes, it does. O tún parọ́ fún mi. Why are you lying to me? Ṣé o gbọ́ pé perfume obìnrin ló rùn lára ẹni tó ní this fruity smell? Look at me. Are you cheating on me? Yes, I am. I'm cheating on you. Wait, did you just say you're cheating on me? Yes, I am cheating on you. And you want to know why? The why is you. You are the why. No. It's not possible. It's not. Ẹ mọ̀ fi gbèsè ra yín léṣe. Ẹ ṣe sùúrù o, ẹ ṣe èso ẹ̀fẹ̀ o. Ẹ̀yin àti ṣé mo mọ̀ pé nínú ilé yìí ìdọ́kan mi láàmú máa fi lọ́kàn balẹ̀ mi ní lára láti ní àtẹ̀jẹ́ bó mọ̀. Ẹ parọ́ kódà ní wọ́n lára ẹ kò jẹ́ ìdààmú àti wàhálà àti ìbànújẹ́ fún wọn ni ẹ fi kankan ní wọ́n lára níbi kankan. Ẹ̀yin ti gbàgbé ni ẹ pé bẹ́ẹ̀ ṣe wà yìí nǹkan kan ò tẹ́yìn lọ́rùn rí kódà mo ti ń rí ẹ̀dá alààyè láyé yìí ẹ yàtọ̀
èèyàn bá rí yín tẹ́ bá ń bọ̀ lọ́ọ̀kan báyìí ó yẹ kéèyàn bẹ́ẹ̀ lu tírélà ni kí tírélà ọ̀gì èèyàn ó sàn ju kéèyàn ọ̀gì yín lọ because bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ní wọ́n lára èmi gan tí mo jẹ́ àṣẹ̀pù yín gan mò ń bẹ lọ́hùn tì yín ni á ń bọ̀ síbọ̀ sí ọkọ tó fẹ́ yín ẹ̀yin ògo nínú ọkọ yín pé bẹ́ẹ̀ ṣe wà yìí gan o ẹ̀ẹ́dà pé náà ọkọ yín náà bọ́ ṣe wà yẹn àmúmọ́ra yín ni wọ́n ń ṣe ṣé òkè bẹ́ẹ̀ ṣe rí páwọn èké complain yẹn ẹ̀yin ti rí pé no ẹ jábọ́ látọ̀run ni yá ẹ̀ ń jẹ ẹ̀ ń ṣe ń jẹ́lì náà ẹ̀yin náà ẹ fi sírò ara yín ìkúdùnbí o ká ní family member mi ni wọ́n jẹ́ ní ìkúdùnbí. Madam. Nítorí èmi ṣe wá jẹ́ kí ọkọ mi máa jí tàn mí. Ṣé ó lè tó yẹn ni? Kò tó bẹ́ẹ̀ o kò tó bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n wò ta ó yẹ kí wọ́n máa lọ́mọ́gí máńgò ni ó yẹ kọ́gà máa lọ́mọ́ máńgò ni gbára dúró kọ́mọdé kò sórí àga kọ́mọ ṣe jàǹgbù báyìí jẹ́ pé gbogbo ilẹ̀kùn yín lẹ ti tì pa iléeṣẹ́ yín ò ṣe é wọ̀ ohun tẹ́ ń ta pàtẹ́ ẹ̀ rí ṣe rí àwọn ọ̀wà tẹ́tí ẹ̀wù fọ́gà yìí ó tẹ́rìbù ẹ wá ní kí wọ́n kọ́ máa fẹ́ obìnrin mi ọ̀gá ṣe tó bá pé family member ọ̀gá ni mo jẹ́ ni màálù tayé ọlọ́ta yín press màálù yìí tó jẹ́ pé ṣépù ní àkọ́kọ́ reset náà ṣépù ní àkọ́kọ́ balance náà gbogbo gétọ̀sì òsì tẹ̀yọ sọ́wọ́ sójà yẹn àkọ́kọ́ wálẹ̀ náà mà kọ́kọ́ sọ ẹni two parallel line náà yàsìn kò fọ́ ní níwọ̀n burúkú tẹ́ ẹ wù bọ̀dá yẹn òun ọ̀ ní ìsinmi láti àárọ̀ súlẹ̀ rí ẹni bá rí yín wá rò pé wọ́n rí fine girl ni àmọ́ ohun tó wà lóyún ó kọjú àgbálùmọ̀ lọ. Ẹ wo madam. Ní kíni? Ẹ wo advice kan ṣoṣo tí mo ní fún yín. Ó ní pé kẹ́ yín sókè. Tó bá pé igbe yẹn. Tó bá jẹ́ pé igbe yẹn ló máa jẹ́ kí ẹ wà all right kẹ́ lè gba ọkọ padà torí bẹ́ẹ̀ ṣe wọ́n ọkọ ti bọ́ lọ́wọ́ yín. Ìfẹ́, èmi pẹ̀lú ẹ ní ìdá ti sọ̀rọ̀. Yes. Okay. I want us to talk about us, about our marriage. You're going to mean anything to me, person. Ṣebí tí ọkọ àti ìyàwó bá ní issue, ṣé bó yẹ ká lè resolve ẹ̀? You don't need anything to resolve. Yes. Why? You want to know why? I want to know. Because I'm filing for a divorce. Yes. Divorce? On what ground? Irreconcilable differences. Tí èmi àti ẹ bá ní issue man difficult for Allah to resolve it. So it's better we go our separate ways. Okay, tede gba late nkan ọmọ rí. But Dioye, we need to Joe, ìgbà tó mọ̀ wípé o ti marry, kí ló ń ṣe pẹ̀lú mi? What are you talking about? Ó fi ìyàwó ẹ̀ sílẹ̀. Ó wá bá mi for what? How ni mo ṣe make you a big mistake báyìí? Clara, you need to... You're a wicked man. So, èmi ni reason tó fẹ́ fi divorce ìyàwó ẹ̀? No, ọ̀rọ̀ yìí ju bó ṣe lérò lọ. Delete my number from your phone. And please, go and reconcile with your wife. Okay, settle the differences. You're mad. You're mad. Let's just talk about this. You're wicked. Clara, wait, Clara. Clara. Ìwẹ̀ dání kákíyèsí. Ìsókè ní bàdíjẹ́. Ìwẹ̀ dání kákíyèsí. Ohun tó ní bí o bá gbé gẹ́gẹ́, ó lè padà jábọ́ bí ẹyin. Value what you have. Oh. Value what you have. Oh. Kó má padà bàjẹ́ ni, kó má padà wá mú ẹ̀jẹ̀ bí. Clara, pick now. Pick your call. Ìfẹ́. Okay. Anyways, mo ní kí wá
béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé a lè sọ̀rọ̀. Can we talk? We need to talk, please. No. I don't have time. Díẹ̀díẹ̀ ló ń gún wọlé, díẹ̀díẹ̀ la ò dẹ̀ ká nǹkan sí, díẹ̀díẹ̀ ló yẹ ká fúnra, kí nǹkan tó dáa máa bàjẹ́ ni. Kí ló padà wá ṣe lè? I'm sorry. Ó dé jọ. Bínú sí mi. Ṣé o mọ̀ pé mo lè report ẹ fọlọ́pàá? Oh, I think I need to call my estate security. Pé kó má allow ìwọ ní estate yìí. Now leave. Clara, I'm sorry. I'm so sorry. Leave. Please, I'm very sorry. John, leave. Leave! Ọmọ aráyé yọ kóńdó, àdàbà tó wà balẹ̀ ṣì. Ọkùnrin mà lọ́rùn. Ọmọ aráyé tí yọ kùn mọ́. Níbo làdàbà fẹ́ bá sí ọ? Fún àdàbà. Gbogbo nǹkan tó bá fẹ́ kí n ṣe just for this marriage to work. I'm ready. Don't you? Please. O ti mọ̀ gan. Mo ti lọ book appointment pẹ̀lú marriage counselor. She said we should come. Whoa. You need counseling and not me. Good afternoon, Madam Clara. How are you? I am the one that booked an appointment to see you today. This is Adeoye, my husband, and this is Madam Clara, the marriage counselor. Hello? Yes. Please have your seat. Thank you. So, Mr. and Mrs. Robert, yes. Welcome to today's session. Thank you very much. So, how may I be of help to you? I actually booked an appointment to see you today because a lot has been happening in my marriage. And gbogbo ẹ ti sú mi. I mean, it's getting frustrating. And I think the best thing to do is to come and see you. Nítorí ẹ ni èmi àtọkọ mi ṣe wá síbí báyìí lénìí. Yes. That's a beautiful idea. Thank you. And what are the things that you build jealousies and Babe? Babe? No. Yes, our marriage needs fixing. Yeah, we've been having a lot of issues recently. Yeah, that's true. Babe, are you okay? Yeah, I'm fine. I'm totally fine. Madam Clara, you're not even saying anything. You were lost in thought. See, I think we might have to reschedule. Reschedule? Yes. Yes. We might have to pick some other date. Okay. Yes, some other time. We'll talk about this later. Babe. Yes. I'm so sorry about that. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tá ń bọ̀ láàárọ̀ yìí, ó ní a bit of temperature. So I think nǹkan tó will affect me. I might have to book another appointment to come and see you. Is that okay? No problem. I'm so sorry. Okay, thank you. Say, Wano. You see this counseling of a thing? It's a waste of time.
for me, and I do not have that time to waste. I do not have such time. Waste of time. But Adeoye, she be me at yet just sorrow, you tell. We've spoken about this before. Why the sudden change? I don't want to lose. Eh? Do you need a job? Báwo ni? Ẹ kú àtàárọ̀, ẹ pẹ̀lẹ́. Kí ni kí n sáfù ẹ? What shall I serve you? Kí ni kí n bá yín ṣe? Ṣọ́ndẹ̀ ni wọ́n ni. Ṣé o kí ń wojú ilẹ̀ kó tó sọ̀rọ̀ ni? Wàá kàn lánàá gbàgbà wà bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ṣé orí nǹkan tó wà lẹ́yìn? Ṣọ́rọ̀ oúnjẹ ló wà lẹ́yìn? Ṣáàpù yẹn bá fẹ́ jẹun. Get off my face! Àrèdí òṣì kiri inú ilé fún mi. Babe, I want to ask you a question. Ṣé marriage yìí ti sú ẹ ni? Tipẹ́. Oh yes. Tipẹ́. Òun ni marriage yìí ti sú mi. Babe, láti jọ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀. Láti jọ sọ tẹ́lẹ̀ now. We can make this work. Please, I'm begging you. We can make this work. Think about it. Udejo, don't frustrate my efforts. Reason is to feel but the best thing can be we can marriage counselor. Please, babe. Hello. Yes. What do you want? What do you want? Kí ló dé tí o sọ fún mi pé marriage counselor ni ẹ? Kí ló dé tí mo sọ fún mi pé ti máa ń tẹ̀lé? Clara. Hey. John, kí ló rò pé ó ń ṣe? So you have a beautiful wife like that. A woman that is trying so hard. Láti rí pé marriage you work. Are you cheating? But why do you want me to start feeling like I'm the problem in my marriage? Of course you are. It's obvious. You are the one who has cheated. Clara, you see, cheating is the least of the problems I have in my marriage. Shuri, kò sí bí cheating bó ṣe lè wù kó rí. Kò kéré rárá. But you don't even know my wife. You don't. Don't look at me like that. Don't look at me like that. Clara, you see, Joe? Clara, see, I want us to pick it up from where we hung it. I do want us to. Please. Oh, so o rò wípé inú mi dùn pé mo ti bá ẹ ní nǹkan kan tẹ́lẹ̀. Come on now, Adeoye. Mo máa ń tún ilé ni, mi ò kí n túlé. Please excuse me. Excuse me. And please, let this be the last time to matter what you face me. If at all to face me, make sure it's you and your wife. Have a good day. Let's start from the beginning. Báwo lè ṣe pàdé? Twitter. Sorry. Orí social media. Ben,
ó ní post kan tí ó trend nígbà kan. Ó comment sórí post yẹn. Mo rí. Mo dẹ̀ respond sí comment ẹ̀. Ibẹ̀ ni mo ti realize wípé ó ní good sense of humor. Ó dẹ̀ wọ́n ní ìdí mi. Níbẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Kò pẹ́ kò jìnnà. Ó dẹnu ìfẹ́ kọ mí. Mo dẹ̀ rí pé ó rẹwà lọ́mọ ọkùnrin. A bẹ̀rẹ̀ sí ní date and we are here. So, how long will be cut? You know, to feel more right, to feel more the do's and your don'ts. What will be every? Dates rárá. Yeah. Ó gbà tá a máa fi ń sọ̀rọ̀ lórí fún yìí. Ó ní kí n mọ àwọn parents wọn. Mo dẹ̀ lọ. A bẹ̀rẹ̀ sí ní plan wedding wa. Ó yẹ kó dé fún wedding wa kó dé. So we had to use his picture for the wedding. Hold it. You mean he was never in the country? Yes. I wasn't. Canada ni mo ń gbé nígbà yẹn. Although èmi fúnra mi ti pinnu lọ́kàn pé mo máa relocate. Especially after ikú daddy mi. Torí èmi ni ó yẹ kí n wá take over. So listen, àwọn nǹkan wo ló ń fa ìjà láàrin? I think we're not compatible. You think? I know we're not compatible. Because báwo ni ìyàwó mi ṣe máa ní problem pẹ̀lú pé mo ń lo toothbrush ẹ̀? Oh, you know I don't like it. Don't. Tí n bá fi lè tẹ toothpaste láti àárín, ìyàwó mi máa bá mi jalè lórí. But wọ́n ṣe máa tẹ toothpaste látàárín. Jẹ́ mọ̀ pé nínú ilé mi ò lè fi ọwọ́ báyìí mi ò lè fi jẹ òkèlè. Ṣé ń sọ̀rọ̀ níta gbangba? Kí ló ṣẹlẹ̀ sí cutlery for God's sake? But èmi ni mo gbé labroad now. Èmi gbogbo ló yẹ kí n máa ṣe bí English. Àbí? Mr. English, I'm also used to the system. Do you even know that my wife snores? Mi ò dẹ̀ ní issue pẹ̀lú ẹ̀. Ṣé mo ní control over that? Okay. Àbí kí ló sọ lẹ́nu ẹ̀? Okay. Ṣé ṣọ́ pé ẹ̀yin méjèèjì nífẹ̀ẹ́ ara yín? Mo ní pé ìgbà tẹ́jọ meet, ṣé rí bí pé ìfẹ́ wà láàrin? Of course. Tí n bá nífẹ̀ẹ́, ṣé mo fẹ́ fẹ́ ni? Mo nífẹ̀ẹ́ ni mo ṣe fẹ́ náà. Okay. The fact that you got married to each other before meeting physically, that is new. Was it perfect marriage? Exactly. But determination, so you have to learn to tolerate each other. That's the word. Tolerance. My wife does not know the meaning, nor does she have it in her books. It's not in her dictionary. Àbí mi ò mọ nǹkan tó máa fà tí ìyàwó tí mo fẹ́ sílé òfin ní máa tolerate excesses mi. Then why is she my wife? Àbí ohun tó jókòó yìí tó jẹ́ pé aláwọ̀ òkú ní ńkọ́? Díòye. Mo wà ní lẹ́gbẹ̀ẹ́, òun pè mí láláwókù. Mr. Díòye, ọ̀rọ̀ tẹ́ sọ síyàwó ní ẹ ti pọ̀ jù. Kí ló ń jà láti ṣe? Fix your marriage. Don't even do that. Hey, Clara, ọdún ẹni mo ti rí peace. Ọdún ẹni mo ti rí fọkànbalẹ̀ tó missing nínú marriage mi. Ó dẹ̀ jọ torí Ọlọ́run, fẹ́ mi. Ìrìn fi
bójú mi. But I was not your client before now. I wasn't. Múlẹ̀ aláyọ̀ kó bàjẹ́. Ẹ̀rí pé ó lè. Ìrìn àti èèyàn nígbẹ̀yìn o. Kí ló máa ṣẹlẹ̀ o? Ẹ̀rí pé ó gan. Wani, you know what? You need to calm down. You need to calm down. Okay? Wani, you need to make this marriage work. It has to work. You need to make this work. Okay? Okay. Let's go back. Okay? Okay. I have to. Talamadalebi, talamadalebi. Ìwọ ni ìwọ gangan ló lẹ́bi. Ìwọ ni ló fẹ́bi wá. Ẹ káàbọ̀, madam. Ìwọ gangan ìwọ. Kí ló dé tára ìfà màdàmú mú gbé lọ́wọ́ báyìí? Màdàmú! Kí ló dé tí màdàmú bá ẹni jẹ́ báyìí? Kí ló lè mọ̀ sí màdàmú báyìí? Àgbàlagbà láìsí ọmọ eke tó gbé kúrú báyìí. Ìgbélé nu àgbàlagbà. Àbájábù wọn jẹ́ títì ni. Stop! Don't touch me! Don't even go there! And as for you, Madam, marriage, counsel, bẹ́ẹ̀ ṣe máa ṣe pẹ̀lú gbogbo àwọn clients yìí nìyẹn. Ṣé bẹ́ẹ̀ ṣe máa gba ọkọ àwọn clients yìí nìyẹn? It's not what you think now. It is not what I think. Kí lẹ rò pé mo rò? I saw it. Mo rí pẹ̀lú ojú mi méjèèjì. You're wicked. Actually, what makes me stand before now? A date for me, Oshimelu come. But I swear, me and Mopo wants to marry. He had no wedding band on. I could see any evidence to show we want to marry. Ibati, Mo realized we want to marry. I broke up with him immediately. Truly, I really like Mr. Dewi. He's a good man. Every woman's dream. But the fact that he's married, I can't do it. Ṣé ni mo lé wọn dànù pé kí wọ́n lọ sort whatever tó bá wà láàrin àwọn àti ìyàwó wọn. Ìgbà tí ẹ book appointment pẹ̀lú mi. Ẹ máa show up pẹ̀lú ọkọ yín. It happened to be him. I was shocked. Lóòótọ́, Mr. Adeoye ṣì fẹ́ kí nǹkan pa wá pọ̀. But I said no. But somehow today, I can't explain it. But I take full responsibility for that. Mi ò kí ń ṣe obìnrin tó máa ń dá ilé rú. Mo máa ń tún ilé ṣe. I know there are differences between you guys. Ṣùgbọ́n mo rí pé ẹ nífẹ̀ẹ́ ara yín.
But you look like strangers in love. Married to a kẹ́ fi sẹ́yìn. Òun lẹ́yìn fi síwájú. Take time yìí láti study ara yín, láti understand ara yín. Ìgbà tẹ́ máa wá fẹ́ra yín tán, your expectations were not met. In marriage, you're meeting a total stranger. Ẹni tó yàtọ̀ sí ọmọ ìyá yín àbí ọmọ bàbá yín. That is why you have to compromise lórí àwọn nǹkan kan. For example, ọkọ mi sọ wípé ẹ máa ń snore. Wọ́n dẹ̀ tolerate yín. So if there's anything tí wọ́n bá ń ṣe tẹ́yìn náà bá like, please correct him in love. Kì í ṣe pé kẹ́ fi máa bára yín jà. I'm so sorry for everything that happened between us today. But I promise you that such will not repeat itself again. This marriage would work if you wanted to. Tẹ́ bá kó ẹrù yín sí, tẹ́ lọ. Ibòmíì tẹ́ lọ yẹn, ṣé mo kọ́ tẹ́ máa bá ń bẹ̀rẹ̀? This marriage would work if you wanted to. So please, let this marriage work. Please, let's make this marriage work. Ó ti kù sí ọwọ́ àwa méjèèjì báyìí. And I promise you that I'll do my part. Every second, every minute, every hour, every day, every week, every month, every year. It's okay. It's okay. It's okay. No God be the glory. No God be the glory. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin.